يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع ọlọ́run kọmọ bá gbogbo ẹ̀yin ọmọ ìyá wa mùsùlùmí nínú àwọn sẹ́ǹsì ọlọ́run tó lágbà àtọ̀rọ̀ ọlọ́run tí ò sí tó borí ẹ̀ mọ́ alukurani lákọ́kọ́ ẹ máa kírun nínú alukurani náà láti rí ẹ máa ṣe dáadáa nínú alukurani lọ́lọ́run sọ sí ẹ tọ́jú ìyá àti bàbá nínú alukurani lọ́lọ́run sọ sí ọmọ tẹ́ ẹ bá bí ẹ tọ́jú ẹ má fi wọ́n lẹ̀ fún ìyàjẹ nínú alukurani náà lọ́lọ́run fi sí tọ́ pọ́ ẹ bá fẹ́ kọ́ mọ́ ya dáadáa láyé alukurani náà lẹ́tù darí ẹ̀ sí lọ́ọ̀kí alukurani yìí náà ni gbogbo àwọn bàbá wa lónìí ṣé àdámà ni ọlọ́run bá kẹ́ wọn bàbá wa alájí àgbà ni ṣé Kamaludin ọlọ́run bá kẹ́ wọn bàbá wa kúkúrú ni ọmọ ahíyà ni mímọ́ sàlọ́jà gbọ́ọ́rọ́ ni bàbá wa agbárígidoma bàbá wa àmínú inú ilé ìyá kéwú gbogbo wọn báwọn ni alukurani kan yìí ọlọ́run fi ní ká mọ̀ wọn wọ́n sì tún kúrò láyé wọn ò tán wọ́n tún bẹ láyé ọ̀hún náà torí náà ẹ dákun gbogbo ẹ̀wọ̀n ìyá mùsùlùmí ẹ tún wo àwọn àrà tá à ń rí nípa iṣẹ́ ìsìn ọlọ́run wọ́n bí ọmọ kéwú ń bẹ lára rẹ̀ láyé kan yìí náà láti rí arígbìn la ilaha illallah wà lára rẹ̀ ayé kan yìí náà láti rí tí ń fi ń júwe pé kò sí tó tó alukurani kò sí tó tó ọ̀rọ̀ ọlọ́run ayé kan yìí náà ni òkè fọ́sí méjì báyìí nílùú jọ́ọ̀sì la ilaha illallah ó sì dúró fèrè fẹ́ báyìí tí ń fi ń júwe pé ọlọ́run ọ̀kan ṣoṣo yìí náà ni alukurani náà lọ jẹ́ àárí àti rẹ́jà la ilaha illallah ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ bá délẹ̀ Yaman lójú ọ̀nà ibi táwọn èèyàn rìn igi sì hù láti lẹ́lẹ̀ ọkọ̀ la ilaha illallah ó sì fojú ọ̀nà gbòòrò táwọn èèyàn rìn lẹ̀ ó sì tún bọ́ sórí kejì ó sì tún kọ Muhammadun Rasulullah bá a ti wọ́n rí gbogbo ẹ̀ kí láwọn ìlú kan tí èyí ṣe lọ́rin yìí náà ọlọ́run tó wá ṣe tiwa náà fáwa náà lọ́rin nílọrin ìka yìí náà nílẹ̀ bá ń lọ ọ̀nà sóbí tá a bá yà ní Gàmbàrí yà yìí àgbàrá ń sàn bí bíríìjì báyìí gbogbo wa náà la jẹ́rìí sí omi ìsìn kọ la ilaha illallah ìsìn yọ gbogbo alifábẹ́ẹ̀tì tí ń jẹ́ alif bá ta sa nílọrin níyìn náà bẹ́ẹ̀ bá rí yòókù ọlọ́run tó wá ṣe nǹkan o àkàndá ọlọ́run ọmọ tó wá ń bẹ nílọrin báyìí tí o ti tún sí lù mí àkàndá ọlọ́run nílọrin ọlọ́run ṣe kò rí náà ó sì hàlù Kùránì tán àkàndá ọlọ́run yìí ń ti ń bẹ lọ́mọ oṣù mẹ́ta la ilaha illallah muhammadu rasulullah ọmọ oṣù mẹ́ta ní òtírí náà ẹ wá wòrán adé ọlọ́run ẹ wò kúwà ọlọ́run ẹ wò jàláàlù ọlọ́run lára ọmọ àkàdá ọlọ́run yìí ń gbẹ̀yìn òrí náà má láti bí oṣù mẹ́ta látọwọ́ ìyá tóbi kí ní òtírí náà má ń gbọ́dọ̀ oṣù mẹ́ta láti kọ̀ wá rí náà má ní wọ́n ń ké Al-Qur'ani bí yìí pé Abdulbasitu ńlẹ̀ Cairo ní ń kéwú ń wá ń kéwú yìí pé Sudesi ìmáàmù Harami ní ń kéwú ìwọ̀n kéwù yìí pé ṣùrẹ́mù ìmáàmù kejì harami ìní kéwù wo sí ọlọ́ọ̀ mùjísà tó ti bá náà lọ rí. tó ọmọ tá àwọn ń wí ta wá lọmọ ọ̀hún gan bóun ló ti wá dàgbà tó nísìn ẹ̀yà ní umar nabi Muhammad bóun lọmọ oṣù mẹ́ta tí ń hàlù Kùránì bọ̀ tí ó sì rí náà láti oṣù mẹ́ta bóun ló ti wá tó ẹ wo wàhálà àyà ẹ wo wàhálà àfa ẹ wo sẹ́ǹsì ọlọ́run lára Abdulwasi àkàrẹ ọlọ́run tó àfa wa alimam ẹ bá mú àfa Abdulwasi àkàrà ọlọ́run kọ́ máa bọ̀ wá àfa wà ní ìmọ̀mù mú lọ́wọ́ yìí ẹ wo sẹ́ǹsì ọlọ́run ọmọ oṣù mẹ́ta ní òtí rí nǹkan kan mọ́ báyìí ọwọ́ ahàlù Kùránì jòkó dáadáa àfa Abdulwasi yẹ bá ń bá àwọn wọlé bí ọlọ́run ẹ̀yìn àdúgbò àwọn ẹbí ọlọ́run ni bàbá wa lájẹ́ àgbà ní tó bá ń pè àwọn wọlé bí ọlọ́run wọn tó bá ń pè àwọn wọlé bí ọlọ́run bàbá wa lájẹ́ àgbà tó bá pèrè pé àwọn wọlé bí ọlọ́run bàbá ní ẹ fi yí àwọn èèyàn pé inú àwọn tọ́lọ́run ṣe ní ẹbí rẹ̀ òun làwọn tó hàlù Kùránì tán pátápátá tí wọ́n sì máa ké Abdulwasi wà ní o àkàndá ọlọ́run ẹ̀rí kò rí nǹkan kan látọ̀ oṣù mẹ́ta bá àti wí fún yín bàbá òun lọ́wọ́ adé tó hàlù Kùránì tán Abdulwasi àkàndá ọlọ́run ara ní ìtumọ̀ pé òun wá dá bóun ló ti rí òun wá nílẹ̀gbẹ̀ Bukhari Musa yìí
ọlọ́run èmi náà ṣe rírì tí máa dà sí tọ́ hàrù kùránì tán ọwọ́ ọ̀nù ilé mi wá ó sì jókòó tì mí èmi náà dúpẹ́ lọ́jọ́ wọn tèmi náà rí ha o torí náà fábùlù wá sí àkàlù kùránì fàyè kí wọ́n gbọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا الله ولدنهم إن أمهاتهم إلا الله ولدناهم وإنه ليقولون منكرا من القول وثورا وإن الله لعفو غفور والذين يظاهرون من نسائهم ثم يعوذون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلك توعظون به والله بما تعملون خبير فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام 60 مسكين ذلك لتؤمنوا بالله ورسوله ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب عليم وإطعام 60 مسكين ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب عليم إن الذين يهادون الله ورسوله قبتوا كما كبت الذين من قبله وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب محين يوم يبحثهم الله جميعا وينبئهم بما عملوا أحصاه الله والنسوح يوم يبعثهم الله جميعا وينبئهم بما عملوا أحصاه الله والنسوح
والله على كل شيء شهيد. ألم تروا أن الله يعلم ما في السماوات وما في الأرض من يقول من نجوى ثلاثة إلا هو ربئهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معه أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم. ألم تروا إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنهم ويتنجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءك أيوك بما لم يؤيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول عذب جهنم يصلونها فبئس المصير. يا أيها الذين آمنوا إذا تنجيت فلا تتنجوا بالإثم والعدوان ومن يعصي الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون. إنما نجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون. يا أيها الذين آمنوا إذا في المجالس فافصحوا يفصح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. يا أيها الذين آمنوا إذا نجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقات ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم.
أشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإن لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وآتوا الله ورسوله والله خبير بما تعملون. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون. أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون. اتخذوا أيمانهم جنة فصادوا عن سبيل الله ولهم عذاب مهين. لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون. يوم يبعثهم الله جميعا ويحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم الكاذبون ألا إنهم الكاذبون. استوذ عليهم الشيطان فأذاقوا ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون. إن الذين يعادون الله ورسوله أولئك في الأذلين. كتب الله لأغلبن أنا ورسله إن الله قوي حسيب. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من عاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم إيمان وهيدهم بروح منهم ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله
ألا إن حزب الله هم المفلحون. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. والذي أخرج الذين كفروا من آل الكتاب من ديارهم لأول العشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم رسولهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم رعبا يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار. ولولا كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار. ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب. ما قطعتم من لينة أو تركتموها قائمة على رسلها فبإذن الله وليخزي الفاسقين. ومن أفاء الله على رسله منهم فما أوجفتني عليه من حيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير. ما أفاء الله على رسولهم منهم من آل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون
ينصرن الله ورسوله أولئك هم الصادقون والذين تباوأوا الدار والإيمان من قبل يحبون ومن هاجر إليهم يجدون في صدورهم حاجة مما أوتوا ويقصرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون لئن أخرجوا لا يرجون معهم ولئن قتلوا لا ينظرنهم ولئن نظروا لا يعلون الأدبار ثم لا ينصرون لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون لا يقاتلنكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأس بينهم شديد تحسبوا جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يأكلون كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب عليم كمثل الشيطان إذ قال للإنسان كفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين وكان عاقبتهما أنهما في نار خالدين فيها
وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك أمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو المالك القدوس السلام والمؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وإذ قال موسى لقومه يا قوم لم تسنني وقد تعلمون أني رسول الله إليكم فلما ذاقوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول ياتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أسلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإذلال والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أنزل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز الحسين وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فهيدنا الذين آمنوا على عدوهم فعذبهم صاحرين
صدق الله مولانا العظيم وبلغ الرسول الكريم ونحن على ذلك من الشاهدين. alhamdulilayi rabbil alamin ọlọ́run adúpẹ́ ara ọlọ́run ẹ ọ̀rọ̀ mọ́ tọ́lọ́run ò lè fún yẹn lọ́mọ ọ̀kan ló gbé Abdulwasi àkàdá ọlọ́run ìyá kan lọ́kàn pàtẹ wáyé ti tó wá dé tí ayé ọmọ wa gbé Abdulwasi àkàdá ọlọ́run tọrọ báárà kí tó fi wá yálé Al-Qur'ani báyìí ẹ̀yin bímọ bá a bá bímọ tí ò lẹ́sẹ̀ kò tí ì kápá àfi ń gba báárà kò tí ì kápá wájú wúlẹ̀ pé kíni eléyìí ò lè jẹ́ èèyàn Abdulwasi àkàdá ọlọ́run lọ́ha Al-Qur'ani tán yìí ní dẹ̀yàn fúta lọ́ha Al-Qur'ani tí ò ní dẹ̀yàn èèyàn mọ̀ ké lásán náà yóò dẹ̀yàn kátó wá pọ̀ wá ha ẹ̀rí ẹ fi Abdulwasi àkàdá ọlọ́run ẹ fi ṣàríkọ́gbọ́n ọmọ mi ò rí náà ní lọ́wọ́ adé tó ń gba báárà kí ọmọ mi kò lápá kò lẹ́sẹ̀ ni ọwọ́ àjùlẹ̀ òsì bí ò lè jẹ́ èèyàn ẹ fi Abdulwasi àkàdá ọlọ́run ẹ fi kọ́gbọ́n kò sírú ọmọ tọ́lọ́run bá bùn ẹ̀dá bẹ́ẹ̀ bá fi wọ́n sọ̀nà tó dáa àwọn náà ó jẹ́ èèyàn láwùjọ wọn ó jẹ́ èèyàn nínú ìlú ẹ fi Abdulwasi àkàdá ọlọ́run ẹ fi kọ́gbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bímọ kò dìgbà tó ń bá ń bọ́mọ láàrin ìjà pé ẹ̀rí kò ní mú ẹ̀rí kò létí ẹ̀rí kò lẹ́sẹ̀ tọ́wọ́ adé tí ọmọ jókè ayé ẹ dákun ọ̀dọ̀ wọn yín ẹ fi tàfà Abdulwasi àkàdá ọlọ́run ẹ fi kọ́gbọ́n. ọlọmọsá wọlá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́run dákun abíọ́ afẹ́hánú abẹ́rẹ́ ọlọ́run àyèjì wa tí wọ́n dúró yìí Sheikh al-Ustaz bàbá wa nú ọlá ńlá bàbá wa tó ṣe pé báyìí bá rí wọn ẹrù pàǹdé Muhammad lọkọjá sallallahu alaihi wasallam wọn gbọ́dọ̀ ẹjẹ gbọ́dọ̀ rí wọn nu mọ́tò pẹrẹ pé wọn kọjá ẹnìkan gbọ́dọ̀ rí àfọwà Sheikh Buhari bí wọn ṣe wà sí bóyá bí Òṣòdì àbílẹ̀ yìí tó jẹ́ bóyá bí Òkè Agodi bọ́ńtàn wọn bá yàgùn ọ̀kadà tí ó gbọ́ ọlọ́kadà ẹbí ọlọ́wà sí Buhari ifá gbogbo wa náà lámọ̀ pàápàá jùlọ náà ẹ̀rọ Ramadan èrò tóni àtàrà ọ̀rọ̀ tẹ́ fi ń bọ́ wa nú ẹni tó bá wù kó gbọ́ lórí òdodo tẹ́ ń sọ ẹ tó bá sì wù kó ní ìbówó ni bẹ́ẹ̀rẹ̀ ẹ̀rọ kò sí tó kàn yín ọlọ́mọsà wọlá ní Muhammad mọ́sà wọlá ní Muhammad èmi fún kọ́ àbáwá oníwàásí àgbáyé mo fi bẹ́ lọ́n fún yín ọlọ́run báyé tí ń fẹ́ràn yín yìí àpàdà sáìdá ló bá torí àwọn náà dẹ́ni gbé àpàdà sáìdá ò ní báyìí alibarikọ́lá níbi wa Muhammad ọlá Kaaba Sherif ẹ̀rí èmi wà fáwọn ṣéwù kan tọrọ ni o ọlọ́mọsá wọlá níbi wa Muhammad àwọn bàbá wa alájí àgbà ọlọ́mọsá bá kẹ́ wọn alibarikọ́lá ní Muhammad ọlá Kaaba Sherif àfàwà ẹ̀rọ àbùtọ́rọ̀ lọ́n ìfẹ́ kẹ́mà dá èmi ò tó àdúrà ṣe fún bí afá mi ti sọ lẹ́ẹ̀kan tẹ́wọ́ àdúrà already. ìfẹ́ kẹ́mà bá mi dá níyẹn ọlọ́mọsá wọlé àwọn tí wọ́n fẹ́ dákọ̀ọ́ àwọn tó ti lọ láyé ni o àtàwọn tó ṣe pé wọ́n sì ń bẹ ọlọ́run o mọ́sá wọlá ní Muhammad mọ́sá wọlá ní Muhammad ẹni ń gbé gidi náà rí pé bàbá yìí ti wọ pósítà bàbá yìí ti wọ stájù àbọ̀ gbọ́ yìí sí ọ̀rọ̀ rẹ̀ sì dùn àbí kò tí wàá wálẹ̀ látijọ́ yìí ẹni tí máa ń gbé gidi náà bẹ́ẹ̀ ọlọ́mọdé jẹ́. àmín. ọ̀là sàálì tún káyà máa ń láyà àìròlé máa kọ́ ṣì dùn. bífádìlẹ̀ wà jẹ́ àlèmí náà mọ́ àtidù. وهم بسلوا طول الحياة وعلمه على ديننا الإسلام بل هم مقيد فأولوا سل علمي علم صالح وتاج الأداب شيخ أموار شهيد وتاج المؤمنين سل كرامة والهلا وشيء سلاكوت وكل يراهد وشيء وباجي ثم أحمد يعني كما بيغوبيري وموسى وعيسى وهو حميد
ẹ̀sìn ni ó bí wá mi ní o Ghazali wà gírígìsùn wà mí ní o mú fi ka bọ́sà àmàjìdùn àfàǹdàsọ̀láti ṣéwù ló túbù ìdí àyàn ìkókòrò mi máa ṣá wá jọ̀ngọ̀lọ̀jà ìdùn àbíká olùkóńdó akéwàláyà rọ̀fọ́ ogún kò bí dùn káràtúnlọ́yọ̀ akídùn wàmídìmínìhùn kò kéwù kò béèrè sólè hijab olóṣùwà òjìbára báyọ̀ rẹ̀ abidun. Àmín. Basharu adangba Shehu takuti baruba Imamu matanza sama yambu mushayidun Asikuti gbagba mini o Shehu erubu Saru mimbaru ba wa misikinu rashidun. Àmín. Kazalika Musa Meta gadawa sheikhana alore wa shubaba apa okagisa hidum badende sefura shehu yayi wakati bi ala zahaye gbami wa maridum agarigidum shehu ridi ala bidum sayuti asu na bi edamujawidun wabdul rahmani babalaila faruna waraji taeba la she umujawidun jazakumullahu arsalna bihamadin faminkum warisina majdam Allahu jaidum ila ibi sidina salama wa rahmatan wa majda wa tashira fama tafakidun rabbana ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. tí wọ́n fi gbà fún Maulana tí mo dúró tí wọ́n yìí fadilatu Sheikh Bukhari Musa ad-da'iyatul kabir الشيخ محمد البخاري بن موسى أدام الله حياته nínú tí gbogbo ayé fi ń fẹ́ràn wọn iná ní pé wọn ò ní ṣe wáàsí kan láyé yìí tí wọ́n bá bẹ̀rẹ̀ wáàsí wọ́n kí bàbá wa al-alami al-allamatu al-fakhama ad-daghaka al-sheikh al-hajj Ibrahim oníwàásí àgbáyé bí wọ́n bá tún wá fẹ́ parí wáàsí wọ́n ó tún kí bàbá náà wọ́n ó kí wọ́n ní bẹ̀rẹ̀ wọ́n ó kí wọ́n ní parí wọ́n wá panu kọ̀ pé bàbá wa Sheikh Buhari fẹ́ máa ga sí ni Ọlọ́run ó jẹ́ kẹ́ máa ga sí ẹ wá ní lọlẹ̀ láíláíláí ẹ ní ṣubú lójú arín ni ọlọ́lùkọ́ ánẹ́tẹ̀rẹ́ ọlọ́run ẹni Ọlọ́run irú ikú yín báyìí kò dáa fún wa nílọrin ikú yìí ò dáa ní sàásìn rárá lágbàáyé ẹ ti di al-alami àwọn èèyàn kan bẹ hunaka insanul baladi èèyàn ìlú lásán ni wọ́n bẹ́ẹ̀ náà àwọn kan máa ń bẹ hunaka al-insanul alami ẹ ti di àgbáláyé torí pé ẹ ń lọ Ghana ẹ ń lọ Kútọ́nù ẹ ń lọ London ẹ ń lọ sí Amẹ́ríkà ẹ ti wá di al-alami Ọlọ́run tó wá ní kẹ́ ẹ di àgbáláyé Ọlọ́run kò ní fi ẹ̀mí kúkú dá yín lógbòdò ẹ wàá gùn lẹ́mí ọlọ́lùkọ́ anilkẹ́rin ọlọ́run ẹni ọlọ́run gbogbo tí jẹ́ ọ̀tá pátá ọlọ́run gbé yín lékè ọlọ́lùkọ́ anilkẹ́rin bàbá tó gbé yín kalẹ̀ báyìí bàbá wàláì làásìm ọlọ́run ṣe nǹkan fún yín tí kì í ṣe pé a fi ojú yín. iléeṣẹ́ adẹ́ tí máa rẹ́kọ̀dù tó dé tó yín kalẹ̀ kọ́lọ́ méje wọ̀kùn láíláí kọ́lọ́ adẹ́ tí máa rẹ́kọ̀dù àdéyí tí gbogbo ayé mọ̀ sólò kẹrẹ́ kọ́lọ́ wọlé àwọn bàbá wa báyé ṣe ń gbọ́ wọn
báyé ṣe ń gbọ́ wọn kọ́lọ́njá yọ gbá wa náà báyé ṣe ń fẹ́ràn àwọn àbísíkò kọ́lọ́njá yọ fẹ́ràn wa náà torí pé kọ́lọ́ mi má dọ̀rọ̀ ṣètánì tó tọrọ fáwọn èèyàn tí ò tọrọ fún ẹ̀ ẹ tọrọ fún mi. ẹja yorùbá nípa Muhammad. ọlọ́run sì rẹ̀ falẹ̀ jẹ́ ìwádìí lọ́nà mọ́ká. ọ̀rọ̀ àjẹpẹ́ ẹni tí ó bá ara báyìí nìsín gbọ́dọ̀ mú ìyẹn méjì. bẹ́ẹ̀ ni ẹjọ́ mú lọ́wọ́ àlùwásí má bọ̀ àwàkàdá ọlọ́run ó jogun mọ́kà fún ọ amẹ́ni tọ́lọ́run bá ní yóò bá jogun mọ́kà fún ọlọ́run kọ́ wọlé àwọn alájí àgbà ńlọrin ọlọ́run kọ́ wọlé ṣé àdámà ọlọ́run wọlé àwọn àgbààgbà fáànù wọlé àwọn àlíyé ọlọ́run lọrin ọlá bàbá alágbàjì ẹni tí ó bá rán mọ́kà kó ṣàánú kó sì pé wọ́n nìkan kí ọ̀ràn àfikún owó èèyàn méjì ní kó máa wá torí èèyàn ní ó máa fà ọ́ èèyàn ní ó máa bọ́ change aṣọ pé ẹ wọlé yìí lè wọ̀ lánàá èèyàn ní bọ̀ orú ara mi èèyàn ní bọ̀ pé tọ̀bẹ́ ti lẹ̀kùn ní èèyàn kan ní ó tẹ̀lé ọdẹ bẹ́ẹ̀ ẹni tí ó bá rán mọ́kà tó máa rán wọn nìkan ó kù díẹ̀ o àfikún owó èèyàn méjì obìnrin ọlọ́run bá ṣe láàánú tí ó bá rán mọ́kà ọlọ́run kọ́ bá wa ṣàánú ń tọ̀hún náà ọlọ́run àwọn ìyọ̀rọ̀ owó èèyàn méjì ní kọ́ wá bàbá bìlú wá sí o ọlọ́run mọ́sá fi mọ́kà tán ọlọ́run rẹ̀ barika ọlá tani Muhammad ọlá Al-Qur'ani ọlọ́run ti ń bẹ nínú ara rẹ̀ ọlọ́run ti ń bẹ nínú ara rẹ̀ ọlọ́run wọlé àti ẹjọ́ dáfẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo ẹni tẹ́ ń tẹ́lẹ̀ gbogbo ẹni tẹ́ ṣàánú ẹ̀ ọlọ́run mọ́sá ṣàánú ẹ̀ wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyina sallallahu alayhi wa sallam. لكم إن كنتم تعلمون